níṣe ni ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ń kọ ominú lórí ìgbésẹ̀ kan tí àwọn ẹgbẹ́ Fúlàní darandaran ìyẹn Miyetti Allah Kautal tí wọ́n gbé ní ọ̀sẹ̀ tó kọjá yìí, tí wọ́n sì ń sọ wípé ó yẹ kí ìjọba àpapọ̀ àti àwọn àgbà Yorùbá kí wọ́n má ṣe fọwọ́ kékeré mú ọ̀rọ̀ náà o, ká tètè dìde sí ọ̀rọ̀ ọ̀hún. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni à ń sọ nípa èyí? Ìyẹn ni bí ẹgbẹ́ àwọn Fúlàní darandaran yìí bí wọ́n ṣe dá àwọn ẹ̀ṣọ́ ogun tiwọn sílẹ̀, tí wọ́n sì ní gbogbo Nàìjíríà pátápátá ni làwọn yóò kó àwọn ọmọ ogun àwọn sí láti máa dáàbò bo àwọn Fúlàní, pàápàá àwọn darandaran lọ́wọ́ ìkọlù àti ìṣekúṣe táwọn èèyàn ń ṣe wọ́n. Ẹ rántí pé láti ọdún bíi méjì sẹ́yìn ni olórí ẹgbẹ́ àwọn Fúlàní darandaran Miyetti Allah Kautal, Alhaji Bello Abdullahi Bódèjọ ló ti ń sọ wípé lẹ́yìn tí àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n dá ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn sílẹ̀, àwọn náà yóò dá ẹ̀ṣọ́ ààbò àwọn ọmọ ogun Fúlàní sílẹ̀ láti máa dáàbò bo àwọn Fúlàní inú igbó. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́bọ̀, ìyún ọjọ́ Thursday, ọjọ́ 18 oṣù kínní ọdún 2024 tí a wà yìí, ni wọ́n máa ṣèfilọ́lẹ̀ àwọn ọmọ ogun Fúlàní ní ìlú Láfíà tó wà ní ìpínlẹ̀ Nasarawa. Níbẹ̀ ni wọ́n ti ṣèfilọ́lẹ̀ àwọn ọmọ ogun tó lé ní ẹgbẹ̀je, ìyún 1444, tí wọ́n sì kéde wípé gbogbo Nàìjíríà pátápátá, pàápàá ilẹ̀ Yorùbá, ni wọ́n yóò kó àwọn ọmọ ogun náà wọ̀ láti lọ́ọ́ máa jà fún àwọn Fúlàní àti láti máa gbèjà wọn. Gbàrà tí ìròyìn máa jáde, ìní ariwo ti sọ táwọn èèyàn sì ń kọ ominú gidigidi lórí ìgbésẹ̀ tí àwọn Fúlàní náà gbé. Kódà táwọn kan sọ wípé kò yẹ kí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fàyè gba irú pálapàla bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn àgbà àárín gbùngbùn ilẹ̀ Haúsá Middle Belt Forum, ìyún ààrẹ wọn ọ̀gbẹ́ni Bitrus Pogu ló máa kọ́kọ́ sọ̀rọ̀. Bàbá náà ní ewu wà lógo ló ń gẹ̀ fún ìgbésẹ̀ tí àwọn Fúlàní gbé yìí, tó sì ní bí ìjọba kò bá ká wọn lọ́wọ́ kò tí wọ́n jẹ́ kán jẹ lọ pẹ̀lú ń tán ṣe, ó láwọn náà ò ní ṣe mí níṣe méjì láti gbé àwọn ẹ̀ṣọ́ ààbò tàwọn náà dìde láti múra sílẹ̀, nítorí pé pẹ̀lú ìtàwọn Fúlàní ṣe wọ́n lè jí lójijì láti máa kọlù àwọn èèyàn táwọn náà yóò sì ti láwọn ọmọ ogun lẹ̀ láti gbèjà wọn àti láti dáná ogun yá wọn padà. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀, ẹgbẹ́ tó ń jà fún òmìnira ilẹ̀ Ìgbò, Indigenous People of Biafra (IPOB), nípasẹ̀ agbẹnusọ wọn ọ̀gbẹ́ni Emmanuel Powerful, ó ní kò sáàyè fún àwọn ọmọ ogun Fúlàní náà o ní ilẹ̀ Ìgbò. Ó ní kí wọ́n má ṣe gbìyànjú láti wọ ilẹ̀ Ìgbò rárá bí wọn kò bá fẹ́ wàhálà. Ṣùgbọ́n kò tí ì sẹ́nikẹ́ni tó sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn Yorùbá, ìyún lápá ọ̀dọ̀ àwọn àgbà Yorùbá, lórí ìgbésẹ̀ tí àwọn Fúlàní gbé yìí, tó sì ti kéde wípé àwọn ọmọ ogun àwọn yóò máa balẹ̀ sí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan pàápàá ilẹ̀ Yorùbá nígbàkúùgbà sí àsìkò yìí.